tẹkúntẹkún tomijé tomijé nínú Ìṣe Àpọ́stélì orí 20 ẹsẹ̀ 19 lébẹ̀ Paul àpọ́stélù ọ sọmọ́ra ọ̀rọ̀ wí tomijé tomijé o numi sin Ọlọ́run lùgbà mórè èèyàn Júù àmọ́ra pamọ́ láti ṣe lúbi láti ṣe lé jàǹbá ṣùgbọ́n tomijé tomijé tàrèbáradé ni mo ṣe òṣè Ọlọ́run òun la kò rí ọ̀rọ̀ mi sí ọ lónìí mi jẹ́ ẹ̀rá kò mómijé ìfúrúgbìn ẹ̀rá kò jẹ́ pé tẹkúntẹkún tòyàtòyà tòṣẹ́tòṣẹ́ kàn mórí lagbó kàn mọ́sẹ̀ rin ẹni jù kété wọn náà yìí ṣe bí Jésù fúnra rẹ̀ gan lùgbàkẹ́ láyé yìí ọmọ ọ̀nìyàn yéè líbi ká gbórí rẹ̀ ká gbélé yìí ní túmọ̀ sí pé kọ́nìyàn bá a ṣiṣẹ́ kọ́ Ọlọ́run Olódùmarè kọ́ bá a sìn ká gbèrè ká gbadé ògo ká gbadé òṣèlógo léyìn ayé níbẹ̀ wọ́n bá ọ gbọ́dọ̀ ṣetí láti mọ́ra da oríṣiríṣi ohun kò jẹ́ pé òṣè ìránṣẹ́ ni àbí làálàá ni ká gbà lọ́ọ́ ọ̀nìyàn ká kọ́kọ́ bẹ̀rẹ̀ nípa omijé àpẹẹrẹ omijé ìrákò mómijé fúrúgbìn nínú ayé líbe ká àkọ́kọ́ sọ nípa omijé ti ìrònúpìwàdà àrọ́bìnrin kan nínú Lúùkù orí 7 tó bá ka ẹsẹ̀ 17 àti ẹsẹ̀ kòwéèlè ní ẹsẹ̀ 18 wàá rí pé ọbùnrin ni wọ́n gbé òróró òkunra sínú alabasta ẹkún kẹ̀ẹ́sùn ẹkún kẹ̀ẹ́gbọ́n pẹ̀lú bó ṣe lo òróró ni kò mí ṣe ẹ̀ṣọ́ lọ́ra Jésù olùgbàlà lọ́sẹ̀ rẹ̀ ni ẹkún kẹ̀ẹ́sùn ni wípé ẹ̀ṣẹ̀ òun ti pọ̀ jù ó mómijé ni omi fúrúgbìn ìrònúpìwàdà Ọlọ́run jákun bí kété ẹ̀ṣẹ̀ rẹ̀ ó mú jí lọ́pọ̀lọpọ̀ ọmọ rírì oríire ẹkún èyí kẹ̀ẹ́sùn ni ẹkún ayọ̀ lè padà já sí kọ́bádé o ti ẹkún èèyàn ọ̀nìyàn mímọ́ náà àrí ti Maria Magdalene o àrí kà mọ́ níbi kò jẹ́ pé ó ti sunkún níbojì Olúwa ara Jésù Kristi èèyàn òránṣẹ́ Ọlọ́run tòótọ́ náà ló níyàn bá ti sunkún lórí èèyàn ọmọ òòjọ́ kò jẹ́ pé ayé ran ègúnrégé èèwọ̀ Ọlọ́run tó ògbé ayé kẹ̀yìn gbé ó lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run kẹ̀yìn gbọ́ lójoojúmọ́ àti kété òrúbọ òjòyà kí Jésù ń jẹ lórí igi àgbélébú kí ìránṣẹ́ Ọlọ́run múrìn kọ lẹ́ẹ̀dùn ọkàn kọ láàròjinlẹ̀ kan bá wò ó dáadáa àjà kò bú sẹ́kún ṣìpẹ̀ gbàdúrà kó yí ọ̀nà gbàlá kẹ́bà yóò yé èèyàn ọmọ olùmúrìn àrímọye náà bá lóní o káàkan mọ́lé gbangba kàn lọ kàn yà ṣiṣẹ́ ìránṣẹ́ kàn jẹ́ ajínrere ilẹ̀ òkèèrè níbi kò jẹ́ pé ọ pamọ́ ọ farasin sí kọ̀rọ̀ ayé kàn dẹ̀ lébẹ̀ sọ ní gbọ́rọ̀ kọ́ran wọn yóò àlébẹ̀ lódìdí 20 ọdún ká gbàwẹ̀ ká gbàdúrà ká wàásù kọ́mọ ọjọ́ kàn ti rí kàn jèrè kó Jésù ké mojú márùn ìran àníyàn mómijé àmì fúrúgbìn èyí kò yẹ kàn mú jẹun sọ́run ara ran èyí kò yẹ kàn ná sórí ẹbí ran àmọ́mọ́ jọ́ rẹ̀ kó o tẹ̀síwájú ìrere ọ̀nà èyí kò yẹ kẹ́ làmìlaka nínú oko àbí nínú iṣẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ àmọ́mọ́ yà jòkó sábúlé níbi kò jẹ́ pé ọmọ yìí ó yóò mọ sí ṣùkúrù àyẹ̀yẹ̀ kọ́ mọ́rán àjàkùn mómijé ni àmọ́ àforógbìn lébẹ̀ àpẹẹrẹ ní kété wọn o ṣùgbọ́n nǹkan lè dájú lẹ́yìn rẹ̀ pé ọ̀nìkọ́nìkan bá ti mómijé kó mú fúrúgbìn á padà sẹ̀yìn máyọ̀ àmọ́ka èyí ní túmọ̀ sí pé èso kò ṣe kọ́ Ọlọ́run ló ní òkò gbé èdè sóyà kọ́ jẹ torí ìjọba Ọlọ́run kẹ́ á padà ní èrè omijé yìí kò ẹ̀dá mẹ́rùnbà àpẹẹrẹ yìí kò mẹ́rùnbà wàá rí nínú Lúùkù orí 2 ẹsẹ̀ 2 22:62
èyí ni omijé ẹ̀rá kò pèyìn dà kàn pèyìn dà nínú ẹ̀mí kàn rìn padà mẹ́kún sunkún kàn padà sí ọ̀sẹ̀ àgbélébú. Àpẹẹrẹ ní ti Símónì Pétérù ọ̀nìkọ̀ṣẹ́ Jésù nítorí pé ó ti gbọ́kànlé wí ẹ̀yọ̀ ti pasẹ̀ wá ṣùgbọ́n àṣẹ̀yìn wá àṣẹ̀yìn bọ̀ ó ṣẹlẹ̀ kí ìtumọ̀ ẹkún kẹsùn ní ìtumọ̀ rẹ̀ ni pé olúwa ọ̀rọ̀ rẹ̀ mọ̀ ṣẹ́ o ṣe lọ àṣẹ ẹnu mi bóyá àwọn náà ló ní bá nínú ìrìn àjò gbàgbọ́ rẹ wọ́n ti mọ̀ọ́sẹ̀ kọ́ níbì kan kọ́ ọmọdé bá ṣubú a ò wájú káàgbàlagbà ó bá ṣubú a èyìn a ò kò gbé ṣubú gbàkọ́ ẹ̀ tí mo kò gbé ọ ṣubú bá dìde mo jòkó sínú ipò bànújẹ́ ni bàbá ni kẹ́dùn ọ̀ra ọ̀nà ni mo jòkó síbẹ̀ gbéra kó sunkún ẹkún òrònú kó àdá ṣe ẹkún èké o bíi ti Judas Iscariotu kò sèyìn pokùnso àpẹẹrẹ ẹkún orákọjẹ́ kò mómijé fúrúgbìn òun náà ní rámọ́ ti mẹ́rùnbà ṣáájú ajínrere ajèrè ọkàn ọyọ́ ìyá kanlẹ̀kùnlé kàn wàásù sí àwọn ènìyàn kàn èdè bèyìn kàn ìyá béèrè ọ́nìnì kàn jẹ́ pé o kà ń gbà líbẹ̀ ni pé kàn domi ata omi ta kàn dá sí ọ lójú àìdẹ̀mẹ́kún lọ súlé kété o kàn ń ṣí ọ ní báyìí torí ìjọba ọlọ́run náà ni àpẹẹrẹ ti Jésù Kristi olúwara gan nínú ìṣe àpọ́stélì mọ̀tọ̀rọ̀ gáfárà nínú ìrere ti Lúùkù orí 19 ẹsẹ̀ 1 nígbà tí Jésù ń bọ̀ wá sí Jerusalem látòrí òkè nì kó olú ni ó bú sẹ́kún ẹkún gbọ́n torí pé ó Jerusalem wí ìrákọ̀ ọlọ́run ṣẹ́ ẹnu kò jẹ́ pé ọmú àṣejù ọmú àyè rírí ọmú òbàjẹ́ ọmú kọ òrèrè ọlọ́run ọ̀rẹ́ sunkún lórí ọmọbìnrin Jerusalem báà ní o àrímóyé ọ́ní nínú ìwé mímọ́ lè sunkún pẹ̀lú rẹ̀ lé ọkàn pẹ̀lú àdúrà pẹ̀lú àwẹ̀ pẹ̀lú Jésù gan ó yá gbàdúrà lórí òkè Gẹ́símánì nínú ọgbà ni ó sunkún òró kẹ́ jáde lọ́ra rẹ̀ bí àìfò kẹ́ jáde lọ́ra rẹ̀ ó dàbí ìró ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ mọ ogun kọjú sí ọ lónìí náà bá ọ lẹ́nu iṣẹ́ Ọlọ́run lẹ́nu gbìyànjú rẹ láti rí i pé ènìyàn mọ̀ nípa Kristi wo mómijé fúrúgbìn ó ṣe kò í ṣe gan nínú ìjọ ni nínú iṣẹ́ ìránṣẹ́ ni ó ṣeé ṣe kí àlùfáà adarí níbẹ̀ yóò mọ bóríyìn kọ́ ṣùgbọ́n mómijé ni tẹ̀síwájú kọ́ máa fúrúgbìn torí pé lẹ́yìn oréyìn o wàá máyọ̀ká wàá gbadé ògo wàá gba káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere àti pé ulé àyè ibùgbé àyẹ̀kọ́ lọ́run ti ṣe lọ́ṣọ́kọ̀ ajẹ́tẹ̀rẹ̀ lẹ́yìn oréyìn òjò lórúkọ mi ọmọ àbálábí tán ọ̀nìkan gbàlà lọ́ra ara kò mómijé fúrúgbìn kọ́dẹ̀ àríbi dé sílé ìjọba ọlọ́run ire o.